láti ná 23/10/1993 olórí owó tí mo fi lẹ̀ 50 naira mo fi lẹ̀. Inú ọgbà ọmọ wà 100 naira ti jáde, inú ọgbà ọmọ wà tí 200 ti jáde, inú ọgbà ọmọ wà tí 500 ti jáde, inú ọgbà ọmọ wà tí 1000 ti jáde. Òkè Màpó jẹ́ ibi tí ó jẹ́ orí Ìbàdàn, ibi tí Ìbàdàn ti bẹ̀rẹ̀. Kò sí nǹkan tí a lè ṣe tó lóṣèlú kan bá wá tí wọ́n bá sì débi Òkè Màpó bí ẹnu stẹ́ẹ̀pù yẹn kì í sí ìdólóṣèlú. Ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùṣán, ọmọ burúkú kò yá lù pa. Banana is not easy to eat. To beat my child, it never enter my belly. Mọ́ínmọ́ín kan lókè Màpó la ti ń jẹ. Ta ló fẹ́ ṣoríire? Èmi ò ṣoríire. Ẹni tó bá fẹ́ ṣoríire yanwó ẹ̀ ló wá wá. Ẹ jẹ́ ká change ìrònú wa. Kò sẹ́ni tọ́lọ́run ò dá oríire mọ́. Ṣùgbọ́n pọ̀nù wa la ti máa ń ní mentality pé torí bàbá mi ò ṣàṣeyọrí èmi ò lè ṣe é. Torí pé bàbá ẹ gbénu yàrá kan tó fi kú. Tàbó gbélé face me and face you ò túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni wọ́n máa gbé. Jẹ́ kí ìrònú ẹ yàtọ̀. Ní àárọ̀ báyìí níjọ́ Monday àwọn Ògùn state wọ́n máa ń pààyàn níjọ́ Monday, àwọn Ondo state wọ́n máa ń pààyàn níjọ́ Tuesday, Ìbàdàn ni wọ́n pààyàn níjọ́ Friday. Ọgbà ẹ̀wọ̀n ọmọ wà tí mo ti kéwù, inú ọgbà ẹ̀wọ̀n wà tí mo ti ṣe wòlímọ̀, inú ọgbà ẹ̀wọ̀n ọmọ wà tí mo ti ṣe wòlímọ̀ fọ́mọ 36, ọkùnrin 33, obìnrin 3 ni mo ṣe wòlímọ̀ fún nínú ọgbà ẹ̀wọ̀n. Sàré ọba àkọ́kọ́ nílùú Ìbàdàn, ọba Ọ̀kànlá Abbas Alẹ́ṣinlọ́yẹ́, the first Olúbàdàn of Ìbàdàn, 1930 to 1946. Pé wọ́n kọ́kọ́ ń ṣe kí ni? Pé wọ́n kọ́kọ́ ń jẹ Olúbàdàn níbí ni, ibi náà ń pè ní Ìbàdàn. Àdúgbò la wà yìí. Ìsàlẹ̀ Ìjẹ̀bú la wà yìí. Ẹ káàbọ̀ sílùú Ìbàdàn. Láàfin Alẹ́ṣinlọ́yẹ́ Olúbàdàn àkọ́kọ́ Ìsàlẹ̀ Ìjẹ̀bú. Ṣáàfin Olúbàdàn àkọ́kọ́ rèé. Bẹ́ẹ̀ ni o. Ìbàdàn ọmọ àjẹ̀gbí jẹ̀kára wọn. Ọmọ àfikà àwọn fọ́ọ̀rì mu Ìbàdàn nínú oríyọ̀lẹ̀ Ìbàdàn májàmájà lè kára wájú lẹ́rú. Ó yá ẹ sọ̀rọ̀ eléyìnbó májàmájà tó fi kára wájú lẹ́rú. Don't fight. This Ibadan, yeah, we know dey fight. Don't fight. So we carry all those people from outside. Don't fight to carry the one forward back. Ẹ kú àsìkò yìí ṣàlàáfíà làbáyé. Ẹ jọ̀ọ́ bá ń dárúkọ yín fáwọn tó ń wò wá káàkiri àgbáyé. Adéǹrelé lórúkọ tèmi. Adéǹrelé ọmọlúwo ni sà. Ọmọ Ìbàdàn mi bá ní. Ẹgbọ́n ń bo la wà yìí gangan. Ìsàlẹ̀ Ìjẹ̀bú. Ààfin Alẹ́ṣinlọ́yẹ́. Number 1, the first Olúbàdàn of Ìbàdàn. Ibẹ̀ rèé. Ibẹ̀ ni. Ìwọ tó jẹ́ ọmọ Ìbàdàn tó ń wò mí káàkiri àgbáyé. Ààfin àkọ́kọ́ tí ọba àkọ́kọ́ tó jẹ nílùú Ìbàdàn rèé. Bẹ́ẹ̀ ni, the first Olúbàdàn of Ìbàdàn. Ọba Ọ̀kànlá Abbas Alẹ́ṣinlọ́yẹ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́gàjì ni wọ́n ti ń jẹ. Bàbá ti wá baálẹ̀ ni wọ́n ti ń jẹ. Bàbá ti wá ló wá gbé Olúbàdàn wọ ní Ìbàdàn. Ó dà bàbá mi ẹ bá mi gbàdúrà fún ọkùnrin kan tó ṣàtọ́nà bá a ṣe débàdàn yìí. Kọ́lọ̀ ń daṣọ àṣírí bòun náà. Ìlú òyìnbó ló wà. Ní gbogbo ìgbà ló máa ń bá a dá sétò yìí. Ó rán wa lọ sílùú kan nígbà kan rí lé Òwu. Tó bá rẹ́ ní nǹkan tó kù díẹ̀ káàtó fún ní gbogbo ìgbà ló ránṣẹ́. Kọ́lọ̀ má sọdẹ ní àná. Àti gbogbo àwọn tó ń dá sétò wa káàkiri àgbáyé. Ìbàdàn la wà yìí o. Ìlú tó tóbi jù nílẹ̀ Yorùbá. Ìlú Ògúnmọ́lá ìlú Àjàyí. Ọkùnrin tí Ọlọ́run mọ̀ ò nílò ẹ̀yìn o. Iwájú ló máa lọ lágbára Ọlọ́run. Òkè ló máa lọ. Àṣírí ẹ̀ ò ní tú o. Bàbá lórúkọ ọkùnrin tọ́lọ́mọ yẹn náà tún lélẹ̀. Àṣírí ààbò wà wó a máa ròkè sí ní òní tì lógo ọlọ́dún ẹ̀yìn. Ètò ọ̀rọ̀ bó ṣe dùn ló ń kọ́ ni lọ́gbọ́n tó ayé ń fẹ́. Ààfin Alẹ́ṣinlọ́yẹ́ rèé, first Olúbàdàn rèé. Bá mi nà ọmọ mi kò dénú ọlọ́mọ. Help me beat my child.
Let me pick my child. It's not enter the ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùṣán ọmọ burúkú kò yá lù pa. The banana is not. Black banana is not. it's not easy to eat. To beat my child, it never enter my belly. olórin wo lẹ mọ orin ẹ̀? Bàṣà tó Òṣùpá. ó yẹ fún wa lóṣùpá kan. Èmi l'Òṣùpá Sáyídì ọmọ ìlú Ìbàdàn. níbo ló ti kọ yẹn? Ní Ìbàdàn náà ló ti kọ́. pé kí ni? Ó ní èmi l'Òṣùpá Sáyídì. Ẹni tó bá rogún kúkú ó fọwọ́ síra rẹ̀. Kì í ṣèmi Òṣùpá làṣàṣì máa rárá. ó dá parí eléyìí bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá. Kì í ṣẹni tó bí ẹnì kan là ń wí. Kò sẹ́ni tí o kò lè bọ̀wọ̀ fún. ṣé rí mi sì nìyẹn ni? ó yẹ gbàdúrà fún ọkùnrin kan tọ́lọ́ mọ̀. Ọkùnrin kan tọ́lọ́ mọ̀ ògo rẹ̀ ọmọ lọ sí ni o. Ọlọ́run mọ̀ ràn wọ́n lọ́wọ́ wọ́n mọ̀ lókè o. Kò ní rálá kò bá o. tọ́lọ́run mọ̀ ọlọ́run ọwọ́ rẹ̀ ọmọ ròkè o ọwọ́ rẹ̀ ò ní rí ilẹ̀ o wọn ò ní fòkú ẹ̀ránṣẹ́ lé o gbogbo ohun tó ń wá tó fi lọ ọ̀hún yóò rí mú bọ̀ àlé. ó yá gbà ọkùnrin yẹn náà ló tún ní fún yín lówó yìí. ta ló fẹ́ ṣoríire nu wa? èmi fẹ́ ṣoríire. èmi fẹ́ ṣoríire. ìlú tó dàbí Ìbàdàn ó ṣọ̀wọ́n Ọlọ́run fún Ìbàdàn ní ohun tó pọ̀ gan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ olóríire ló ti dìde nílùú Ìbàdàn. mo rí fọ́nrán ọ̀gbẹ́ni onítíátà kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ń jẹ́ Láńkó ọmọọba Dubai. ó wá ń sọ̀rọ̀ nípa Ìbàdàn ọ̀rọ̀ kan wà tó sọ mo dẹ̀ ń ronú sọ̀rọ̀ yẹn wọ́n á rò pé ṣé gbogbo Ìbàdàn ni kí ló dé tá a lè fi kékeré wa ṣiṣẹ́ kí ló dé táwa náà gbìyànjú láti wá nǹkan kan ṣe bí àwọn kan bá tiẹ̀ ti ń rò pé ibi tá a wà rèé káwa yí tàn yẹn padà káwa náà má jókòó tẹ́tẹ́rẹ́ ká má dúró de àwọn èèyàn ní gbogbo ìgbà ọ̀pọ̀ àwọn tá à ń dúró dèpò fẹ́ fún wa lówó yẹn lòmíì gbèsè ló jẹ́ ẹ̀ ṣùgbọ́n nígbà tá a ní okun ká ṣiṣẹ́ ọjọ́ iwájú lẹ̀ débi pé ńgbà tá a bá dàgbà a ní máa sáré kiri pọ́npọ́nwó òṣèlú ṣe báwọn kan ló ṣe wàhálà ló kọ́lé táwa ń gbé lónìí wàhálà kí là á fẹ́ ṣe lẹ̀ ṣé ilé tán ti kọ́lẹ̀ ńgbà yẹn ṣóun là á máa gbé tá a bá darúgbó ni ọ̀pọ̀lọpọ̀ ilé tán ti kọ́ ńgbà yẹn ó ti dàlòkù ń sìn yín àwọn ẹlòmíín olójú ẹni tó lè gbèrú àdúgbò yìí bí Ẹlẹ́bú Olúyọ̀lé Akálà Express ìjọ wo ni ìrònú tiẹ̀ wá fẹ́ kúò lórí ibi tó wà yìí o ìdí nìyẹn tí mo fi ń béèrè pé ta ló máa ṣoríire ẹni tó bá fẹ́ ṣoríire yan ọwọ́ ẹ̀ ló wá wá àti kékeré ló ti máa bẹ̀rẹ̀ ọ̀pọ̀ nu wa náà là ń dákún wàhálà tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹlòmíì ò tí ì lè jẹun kánú mọ́rán á dìde tí mọ́rán bá dìde á kọ lóbìnrin ni ó bá doyún. adoyún abímọ wọn á ṣèkómọ àwọn èèyàn wá jẹun kí ló ọmọ fẹ́ jẹ àwa bímọ lẹ bẹ̀rẹ̀ àwa máa sọ pé ìjọba ò ṣe dáadáa àwa fúnra wa ń kọ́ kí là ń ṣe kí làwa náà ń ṣe a ní ta ló fẹ́ ṣoríire sẹ́ẹ̀ ṣe rí inú ẹ̀yin tẹ́ wà ń bì èèyàn mélòó ló ní passport inú yín tó ti rí ohun tí mò ń sọ lára nǹkan tí mò ń sọ nìyẹn tó o bá ní passport o gbọ́dọ̀ ní ṣe rí eré tá a bá sá láti kékeré nígbà tá a bá dàgbà máa jókòó iṣẹ́ tá a ti ṣe ń sìn máa mẹ́sì wá fún wa ni ẹ̀ẹ́dẹ̀ ní kún kékeré o ta ló fẹ́ ṣoríire sẹ́ẹ̀. bẹ́ẹ̀ ò tí ẹ gbọ́ rí tí ò wáyé rí tí ò wáyé rí tẹ́tí ò dẹ̀gbọ́n rí oríire tán ò ṣe rí nínú ẹbí wa náà ó ti dórí mi gbèmí àló ti ṣe é ṣe máa ṣoríire nínú ẹbí wa náà. máa ṣoríire nínú ẹbí wa. máa ṣoríire nínú ẹbí wa mi. máa ṣoríire nínú ẹbí wa. èmi á ṣoríire nínú ẹbí wa mi. máa ṣoríire nínú ẹbí wa. oríire tó ń ṣe rí orí mi ló ti máa bẹ̀rẹ̀. máa ṣoríire nínú ẹbí wa. òun jẹ́ gómìnà rí o orí mi ló ti máa bẹ̀rẹ̀ sẹ́wọ̀n. máa ṣoríire nínú ẹbí wa. òun jẹ́ pẹ́sidẹ̀ntì rí o orí mi ló ti máa bẹ̀rẹ̀. máa ṣoríire nínú ẹbí wa. èmi á ṣoríire nínú ẹbí wa mi. máa ṣoríire nínú ẹbí wa. máa ṣoríire nínú ẹbí wa. máa ṣoríire nínú ẹbí wa. ègún ìdílé
ó dórí mi àní ó dópin. máa ṣoríire nínú ẹbí wa. ogun abínibí ó dórí mi àní ó dópin. máa ṣoríire nínú ẹbí wa. ọwọ́ tó wẹ̀ mí ni ó tó ń kógun sáyé mi máa dúró. ṣoríire nínú ẹbí wa. ènìyàn ṣoríire nínú ẹbí wa. oríire táyà kan ti ṣe inú ẹbí ẹlẹ́sìn láyé mi táyà lórí ọmọ ọlọ́lá máa sóríire. oríire táyà kan ti ṣe inú ẹbí tèmi náà èmi náà ṣe inú ẹbí ọmọ Olúbàdàn. ó yá ẹ wá gbọ́ bí ẹ gbọ́rọ̀ yìí. bí ìrìn àjò ẹ̀dá òní kọsẹ̀ bí aláìrè bí nǹkan màmá ní ẹni jáde láti ilé olórogún tó jagun lé olórogún tó ṣẹ́gun. kákì o torí pé akọ iṣẹ́ gidi ló ń ṣe aláǹgbá tó gún kí n ewédú tó fi bọ́ lórí igi lóko bínú láwọn kò lè gòkè odò olówe gangan lọ̀rọ̀ mi lè yẹ tó bá sọ pé ilé olórogún ogun ni. àwa èèyàn lásán dògún. tó bá sọ pé ilé olórogún ogun. àwa èèyàn lásán dògún. oníyàwó kan ṣoṣo ráyé wá oní méjì ń palẹ̀ mọ́ láti rọrùn oní mẹ́ta ní ká pàdé lóríta oní mẹ́rin fara wọn lọ́wọ́ kiri oní márùn rọ̀kalẹ̀ bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ilé bá dá dandan ní ọ̀dẹ̀. ta ló fẹ́ ṣoríire. èmi ó ṣoríire. mélòó nu wa ló wá ti lé olórogún bí èyí mélòó ló wá lá. sórí ìwọ olùgbọ́ mi ẹ̀yin ẹ̀gbọ́n mi tẹ́ ń wò mí ẹ̀yin àbúrò mi ẹ jẹ́ ká change ìrònú wa kò sẹ́ńtọ́ lọ́rùn ò dá oríire mọ́ ṣùgbọ́n pọ̀nù wa láti máa ń ní mentality pé torí bàbá mi ò ṣàṣeyọrí èmi ò lè ṣe é ọ̀pọ̀ nu wa láti ní mentality páwọn bàbá wa tán bá jí làárọ̀ pákò lọ́ máa fi sẹ́nu wọn máa rún pákó wọn máa tutọ́ lẹ́gbẹ̀ẹ́ títì irú ìgbésí ayé bẹ́ẹ̀ lọ̀pọ̀ nu wa ń gbé a lè change ẹ̀ torí pé bàbá ẹ gbénu yàrá kan tó fi kú tàbó gbélé face me and face you túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni wọ́n máa gbé jẹ́ kí rònú ẹ̀ yàtọ̀ má pààrọ̀ mọ́ ilé olórogún nìkan àwọn orogún kan ò ráyè bíi tayé àtijọ́ mọ́ ìtawà fúnra wa náà ń fà pọ̀ oníyàwó kan tí ò tí ì jẹun kánú. ṣé Táíwò lẹ́yìn náà. Táíwò lórúkọ tèmi náà. èjìrẹ́ òyìnlá kẹ́dújọ bí ọba ọmọ ọ̀bẹ kìsìbẹ́sẹ̀ tó fẹsẹ̀ méjèèjì bẹ́ tó bẹ́ sílé alákìsà ó sọ́dọ̀ onígbàṣọ lórúkọ ìyá Táíwò Òjìkùtù ẹ máa gba 5,000 ẹ bá ń gbàdúrà fún ìyá yẹn. ìyá Táíwò Òjìkùtù kọ́ ló ń jẹ́ kẹ́mi rẹ̀ ògùn ó wà nílùú òyìnbó lọ́wọ́lọ́wọ́ báyìí kó mọ̀ rí wàhálà kó mọ̀ rí àbúrú kábúrò mọ̀ ṣe kó mọ̀ sí ọmọ rẹ̀ àti ọmọ tó dórí gbogbo àwa náà kọ́lọ̀ ń kó wọlé ànábì mọ̀mọ́ kó dẹ́mi rẹ̀ sí kò ní bàjẹ́ o. àtàwọn ọmọ Táíwò Òjìkùtù sàré ọba àkọ́kọ́ nílùú Ìbàdàn ọba Ọ̀kànlá Abbas Alẹ́ṣinlọ́yẹ́ the first Olúbàdàn of Ìbàdàn 1930 to 1946 a sì ń lọ sí Màpó lára àwọn òkè tá a ní nílùú Ìbàdàn ọkùnrin kan tí Ọlọ́run mọ̀ Ọlọ́run á daṣọ àṣírí bò ẹ́. tọ́lọ́run mọ̀ Ọlọ́run dáadáa aṣọ àṣírí bò wọ́n rí jàǹbá kọlùkọlù bò ní kọlù wọn lílọ bíbọ̀ wọn yóò mọ já sí rọrùn mọ́tò wọn ò ní jáàmù plé wọn ò ní já Ọlọ́run ní ibà nǹkan ni wọn jẹ́ wọn ó kórè wálé lágbára Ọlọ́run lágbára ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run ọba mi aláàánú jùlọ yóò mọ̀ bá a palọ̀ àti àbọ̀ wọn mọ́ Ọlọ́run ní jẹ́ wọn orí farapa o lẹ́nu wọn ò ní jáàmù ẹ ṣé o. ọkùnrin tọ́lọ́ ọmọ làásìlú èbó tó ń daṣọ àṣírí bò wá Ọlọ́run daṣọ àṣírí bò náà o àlọ́ àbọ̀ rẹ̀ ọmọ rọrùn o kò ní jáàmù kò ní lásídẹ́ǹtì o gbogbo nǹkan rẹ̀ kò ní pẹ̀dé o dáadáa ní òde o. wọ́n mú ẹnìkan wá fún wa wọ́n ní kò sọ̀rọ̀ tí ó lè sọ sí òyìnbó bí ikú ilé ò bá pani tòde ò lè pani. Okay, now the translation of that, it's a proverb in Yoruba that says if someone from inside has not betrayed you, you can't be betrayed by an outsider. ẹ fún látẹ̀wọ́. ajá tó ń lépa ẹkùn ó ń fikú ṣeré ni. A dog that goes in hunt for a lion is playing with death. ọwọ́ ìwé òyìnbó. má fi oko bàbá mi dáná ọjọ́ kan là á kọ́. Okay, don't go against my father's farmland. It's a day we restrict or reject to that person. bí iná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ò lè tán lè kánná. Okay,
If the light has not stopped in the clothes, I will keep struggling. It's an idiom that can be translated in Yoruba. So I just know the meaning in Yoruba and I translated it to English. The idioms, the idiomatic expression of what you just said is what I give now, which means I'll keep struggling. It's an idiomatic expression. ẹ jọba ń fún bọ̀bọ̀ ìlà tẹ̀wọ̀. ọmọ tá a bá tọ́ ló máa gbélé tá a kọ́ tà. The child will refuse to train. ẹ fún látẹ̀wọ́. ètò ọ̀rọ̀ bó ṣe dùn ló ń kọ́ ni lọ́gbọ́n tó ayé ń fẹ́. ẹ káàbọ̀ sí òkè Màpó lára àwọn òkè tá a ní nílùú Ìbàdàn rèé o. a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa olóhùn agbérin tó ń fa gbogbo etí mọ́ra ṣètò bí ẹni orí ẹ̀ yàtọ̀. onígòjé ìgbádùn tẹ́nìkan kì í gbọ́ kó má tàdíreke. ẹ máa bá wa ká lọ o. ọ̀la ni ọjọ́ ìbí ọmọ àǹtí mi Bùkọ́lá Balógun. lára àwọn ẹlẹ́yinjú àánú tán máa ń bá a dá sétò yìí látìgbà tá a ti bẹ̀rẹ̀. bákan náà Alhaja Sekinat Lawal Wàrà Fáná ọmọ Kánú Àlèyà. lára àwọn olólùfẹ́ ètò wa ni Màmá Àbàdàn. lára àwọn olólùfẹ́ ètò wa ni Mosebọ́látán Johnson. ẹ kú àsìkò yìí sà. ẹ ń lọ bìkan ni. níbo la wà yìí sà. òkè Màpó. kí ló dé tán ń pè bí lókè Màpó. kò yé mi náà tó bẹ́ẹ̀. ọtí mo lẹ láwà yìí. ọjà bá Màpó. Màpó. kí lẹ fẹ́ lọ rà. mo fẹ́ lọ oúnjẹ ráìsì. ráìsì. ẹ fẹ́ lọ jẹ. bẹ́ẹ̀ni. bó lẹ ti fẹ́ lọ jẹ. lọ́jà àbá. níbo lọ́jà ọba wà. ọjà àbá wà lókè lọ́rùn. ẹ bá ń gbàdúrà fọkùnrin kan tọ́lọ́run mọ̀ kébi kó má pa á kọ́lọ́run daṣọ àṣírí bò. 10,000 nìyẹn. ọkùnrin tọ́lọ́run mọ̀ láti ìlú èbò. Ọlọ́run jẹ́ kó gbàdé oore o kò ní tán bẹ́ẹ̀ fún un àdúrà rẹ̀ ó máa gbà yóò máa lo òkè. ẹ ká lọ ká ẹ wá gbọ́ ọ̀rọ̀ ọkùnrin kan tó níye ọdún tó lò lọ́gbà ẹ̀wọ̀n. ọkùnrin ìwárí tá a fẹ́ nìkan ní 10,000 ló bá lanu kílẹ̀ ló ṣẹlẹ̀. mo ní ó yà mí lẹ́nu pé injo mo ti gbọ́rú owó báyìí kan ó ti pẹ́ ọdún mo sì lo 29 years nílé ikú kí Ọlọ́run tó wá tú mi lẹ̀ ní 2020 15 naira ni mo filẹ̀ nígboro olórí owó tí mo filẹ̀ 15 naira mo filẹ̀ inú ọgbọ̀n ọmọ wa 100 naira ti jáde inú ọgbọ̀n ọmọ wa ti 200 ti jáde inú ọgbọ̀n ọmọ wa ti 500 ti jáde inú ọgbọ̀n ọmọ wa ti 1000 ti jáde nígbà tí wọ́n ní 10,000 ó wá yà mí lẹ́nu pé ọlọ́mọ tóbi lọ́ba o. níbo la wà yìí. òkè Màpó. ẹ máa bá mi ká lọ. màmá àwọn màmá méjì yẹn màmá ẹ dúró mò ń bọ̀. gbogbo oore tí Ọlọ́run ọba bá ṣe fún ẹ máa rántí àwọn aláìní. nínú tí Ọlọ́run ọba bá ṣe fún ẹ máa rántí àwọn tó kù díẹ̀ káàtó fún. màmá yẹn dà. màmá ṣẹ̀ṣẹ̀ àrùn lẹ́yìn ṣe ni. àrùn ni ìní kankan ìlọrin Ọlọ́run ń sọ mi aláàánú ó sì ní jìnnà sí yín o. èló lẹ wá ń pa lójúmọ́. kí n jẹ́ kí wọ́n bá bọ̀ wọ́n fún mi náà ní ṣàánú mi ni. ẹ̀yin ń kọ́ màmá. bí mo ṣe ń wà yìí mo bímọ ṣùgbọ́n ọmọ mi wọn ò tọ́jú mi mo sì ṣe wàhálà lórí wọn. mo ṣe wàhálà béèyàn ṣe é ṣe é fún wọn ní mọ tí mo ṣe fún wọn ńlá ń sọ ń bẹ̀ ní ìsìn tí mo ti jókòó fún àǹtí mi gan. ẹ máa ń pa tó èlò lójúmọ́. bí abátàsí náà ní tá a bá rẹni sí aláàánú ni. 700. èló. 700. 700. jẹ́ lọ́jọ́ ogbó ẹ ohun tó mú kéèyàn lálàsí kó tó jẹun ò ní jẹ́ tiẹ̀. àsìkò tó yẹ kó o fẹ̀yìntì kó o jẹun irú àwọn màmá báyìí irú àsìkò yìí ó yẹ kán máa jẹun ọmọ ní kò yẹ kó jẹ́rú àsìkò yìí irú àwọn màmá báyìí sì máa ṣe wàhálà torí àti jẹ. arákùnrin kan tí Ọlọ́run mọ̀ láti ìlú òyìnbó lọ́jọ́ ogbó tiẹ̀ ebi ò ní pa ẹ́ lọ́jọ́ ogbó tiẹ̀ ò ní ṣẹ́rú ayé lọ́jọ́ ogbó ẹ ò ní rí wàhálà Moses lọ́bọ́ síbẹ̀ yẹn. màmá yẹn dà lórúkọ ọkùnrin tọ́lọ̀ mọ̀ yẹn kọ́kọ́ gbẹgbẹ̀rún 10 iná. ọkùnrin tọ́lọ̀ mọ̀ kọ́lọ̀ ń bá a máa ṣàánú sí fún un kọ́lọ̀ mọ́jì ọ̀bọ́wọ́ kọ́wọ́ ayé ọmọ tẹ̀ lágbára Ọlọ́run kí nǹkan kan ọmọ ṣe ìlú òyìnbó tó wà ó kéré wálé ó dé láyọ̀ lágbára Ọlọ́run kankan ò ní sí aṣọ àṣírí Ọlọ́run ó dáàbò ó ní sẹ̀sìn ó ní dání ìyà. ọkùnrin tó wà nínú èbò ó ní sí ò ní tọrọ jẹ lágbára Ọlọ́run
ọ̀dẹ̀ láyọ̀ ọ̀jẹ̀ wọn ọmọ rẹ ayé ò ní mú ọ lórúkọ Jésù ayé ò ní mú ọ òun náà ọmọ aláàánú gbà ó aláàánú ò ní jìnnà sí o aláàánú ò ní jìnnà sí o. òun náà yóò mọ rí ṣe nínú gbogbo nǹkan rẹ̀ ọlọ́ọ̀nì tí ó dín kò ní sí rìn kò ní sí rìn. ẹni tó lọ́mọ ní orúkọ Jésù kò ní bàjẹ́ fún àrùn yìí yóò mọ àrùn bàálù rẹ̀ ò ní jábọ́. ọkùnrin tọ́lọ̀ mọ̀ wọn ò ní fi tẹ́lẹ̀ ọkọ̀ wálé yóò mọ aráàánú gbàdúrà rẹ̀ ọgbà o kò ní sí rìn gbogbo gbàdúrà rẹ̀ ọmọ gbà o ìbùkún Ọlọ́run ọmọ bá lórúkọ Jésù. olóúnjẹ yẹn dà ó yẹ gbé síbì ta ló fẹ́ jẹun ó yẹ bẹ̀rẹ̀ sí ìta fún wọn. ta ló lè fi ṣúgà sẹ́ńtọ́ bí ò lóyún bí ò lárùn ajẹ́kùn parọ́ Kasinati kọjá ilé tó ayé fọwọ́rọ́ Ọlọ́run gbà fún ara mi a máa parọ́ síbẹ̀ kò fi yín ṣeré ẹ kú àdúró tí ẹ ṣe ó dúpẹ́ ṣe ẹ ò ní ṣàṣetì onírè tó pọ̀ àdùn rẹ̀. ó kẹ́ mọ̀ pé jẹ́ egun kan ní ìlú Ìbàdàn kò sí nǹkan tí wọ́n lè ṣe tó lóṣèlú kan bá wá tí wọ́n bá sì débi òkè mọ̀ pé bí ẹnu sẹ́ẹ̀pù yẹn kì í sì dolóṣèlú tí wọ́n bá fẹ́ jọ ọba Ìbàdàn tí mo bá sì dé òkè mọ̀ pé yìí mo lè tí ìjọba òkè mọ̀ pé kan jẹ́ ìlú kan tó ṣe pàtàkì tí gbogbo ayé sì mọ̀. òkè mọ̀pó jẹ́ ibi tí ó jẹ́ orí Ìbàdàn ibi tí ó jẹ́ orí Ìbàdàn ni wípé ibi tí Ìbàdàn ti bẹ̀rẹ̀ òní jẹ́ òkè mọ̀pó so lẹ́yìn òkè mọ̀pó ibi tí a tún lè pè tó tún jẹ́ ojú lówó òun náà tún ní bẹ̀rẹ̀ ni wípé òkè mọ̀pó ó jẹ́ ibi tí gbogbo olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gbọ́dọ̀ forí sọlẹ̀ sí kó tó di pé wọ́n ó di ìtalẹ̀ mú so òkè mọ̀pó ó sì jẹ́ ibi tó jẹ́ wípé olúkúlùkù ọkàn tí wọ́n ti ń ṣe oríire tí wọ́n ti mú oríire jáde bàbá wa tó jẹ́ bàbá Awólọ́wọ̀ ibẹ̀ ni wọ́n ti so oríire jáde Bọ́lá Ìgè ibẹ̀ ni wọ́n ti so oríire so òkè mọ̀pó jẹ́ ibi tí ó jẹ́ ìdíje Ìbàdàn tó jẹ́ pé ojúlówó gbogbo olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà àtilẹ̀ Haúsá ni o àtilẹ̀ Yíbò ni o tí wọ́n gbọ́dọ̀ forí sọlẹ̀ sí kí wọ́n tó mú oríire jáde. àwọn náà ti bá a sọ̀rọ̀ díẹ̀ nípa òkè mọ̀pó à ń ra ìrẹsì lọ́wọ́ bákan náà a tún ti ró ní mọ́ínmọ́ín àti ṣé tún fẹ́ mọ́ínmọ́ín àti búrẹ́dì mọ́ínmọ́ín kan búrẹ́dì kan mọ́ínmọ́ín kan búrẹ́dì kan mọ́ínmọ́ín kan mọ́ínmọ́ín kan mọ́ínmọ́ín kan lókè mọ̀pó la ti ń jẹ mọ́ínmọ́ín kan mọ́ínmọ́ín kan lókè mọ̀pó la ti ń jẹ mọ́ínmọ́ín kan mọ́ínmọ́ín kan olóúnjẹ ó yẹ bá mi gbàdúrà fóbìnrin kan tó ń jẹ́ Bùkọ́lá Balógun òun ló ronjẹ lórúkọ Bùkọ́lá Balógun gbogbo oúnjẹ tá a rà lókè mọ̀pó ìpátá nínú owó tó ti fi ránṣẹ́. àǹtí Bùkọ́lá Balógun Ọlọ́run bá ń bùkún yín o Ọlọ́run bá ń ṣe inú iṣẹ́ tẹ̀yìn náà o Ọlọ́run ó dùn tì í. Bùkọ́lá Balógun tó ta ń jẹ fún wa náà jẹ́ ọmọ rí ṣe kọ́mọ ráàánú gbà kọ́wọ́ rẹ̀ ọmọ rò pé kí nǹkan kọ́ mọ̀ sí kí nǹkan kọ́ mọ̀ sọ ọmọ rẹ̀ lágbára Ọlọ́run. màmá kí ló dé? iye ìgbà nǹkan kan. ìgbà nǹkan kan kẹ. pẹ̀lú òkú Ọlọ́run. rí mọ́ínmọ́ín jẹ. ó rí kẹ. mọ́ínmọ́ín kan. èrí kẹ. ẹ̀yin ńkọ́? rí mọ́ínmọ́ín gbà. búrẹ́dì ńkọ́? mọ́ínmọ́ín kan. mọ́ínmọ́ín kan. ẹ̀yin ńkọ́? lórúkọ Bùkọ́lá Balógun náà látún sanwó mọ́ínmọ́ín àti búrẹ́dì. oníbàjẹ́ lórúkọ Jésù kò ní. ó lè gbọdún láyé o ní sí ilé Bùkọ́lá Balógun ó sẹ́mi. mọ́ínmọ́ín kan. mọ́ínmọ́ín kan. ọ̀rọ̀ ẹ̀ bó ṣe dùn ló ń kọ́ ni lọ́gbọ́n tó ayé ń fẹ́. Kasinati ọmọdé jọjọ. màmá arákùnrin kan wà oúnjẹ Adékúnlé
ó wá fi owó kan rán mi ó ní kí n bá òun fún àwọn àgbàlagbà kán gbàdúrà fóun kó má rogun àkóbá kó má rogun àdábá ohun tá a máa ṣe rèé àwọn màmá yìí máa gba ẹgbẹ̀rún mẹ́wàá lórúkọ arákùnrin Adékúnlé yẹn gbogbo ohun tó ń fẹ́ báyìí kọ́lọ̀ ń bá mi ṣe fún nírọ̀rùn gbogbo ibi tó fẹ́ kọ́lọ̀ ń gbọ́rọ̀ ẹ̀ sí kọ́lọ̀ ń bá gbé sí. Adékúnlé ọmọ àkóbá ọmọ rí wàhálà ọmọ ìrògùn àkóbá kọ́lọ̀ wọn bá mi ó ṣàánú rẹ̀. Adékúnlé kò ní ṣubú ara kò ní ṣubú ẹ̀mí Ọlọ́run lè dẹ́mi ẹ̀ légbodò gbogbo ibi tó fẹ́ dé yóò dé bẹ́ẹ̀ ti dáadáa aṣẹ́ni lórí òní iṣẹ́ lórí. Adékúnlé kò ní rí wàhálà kò ní rí fìtìmẹ́tì gbogbo àdáwọlé rẹ̀ yóò máa já sí rere. Adékúnlé ọmọ rárìn rà ọmọ rárìn sọnù ọmọ rògùn àkóbá Ọlọ́run máa sọ ààbò tó nípọn tó jẹ́ wúrin lọ Ọlọ́run bá wa dáàbò. Adékúnlé ò ní rògùn àkóbá kò ní rògùn àdábá kò ní rògùn àṣàṣì àdúrà rí ọmọ ìgbà kò ní sí ni o. àwọn arúgbó méje ni mo bá Adékúnlé fún ní ẹgbẹ̀rún mẹ́wàá lókè Màpó lónìí gbogbo ibi tó fẹ́ kọ́rọ̀ ń dúró sí lọ́lọ́run á gbé sí. ẹgbà Adékúnlé. Adékúnlé kọ́mọ rògùn àkóbá kọ́mọ sí rìn kọ́mọ sì jẹ́ kọ́mọ ṣẹ̀ṣẹ̀. Adékúnlé kọ́mọ rògùn àkóbá o kọ́mọ rògùn àdábá o kó dé dáadáa kọ́ lọ re kọ́ bọ̀ re o. ọ̀la ni ọjọ́ bíi ọmọ Bùkọ́lá Balógun a tún máa jáde lọ́la ó ti bẹ̀rẹ̀ lénìí ọkùnrin kan tí Ọlọ́run mọ̀ tó jẹ́ pé ní gbogbo ìgbà ló ń ti ètò yìí lẹ́yìn Òkè Màpó la wà nìbàdàn lónìí gbogbo ibi tẹ́ ẹ fẹ́ kí Ọlọ́run gbé ọ̀rọ̀ yín sí ló máa gbé sí. arákùnrin Adékúnlé náà jẹ́ ẹni tó máa ń bá a dá sétò yìí gan ọjọ́ Friday ìjẹta ló ń fi owó 100,000 ránṣẹ́ wọ́n ní kí n ṣàbáwọn fáwọn àgbàlagbà àti fáwọn arúgbó obìnrin méje amẹ́gà bí Adékúnlé ṣe daṣọ àṣírí bò yìí kọ́lọ̀ ń daṣọ àṣírí bò. Adékúnlé Ọlọ́run daṣọ àṣírí bò bó ti daṣọ àṣírí bò wá yọ yòó àṣírí rò ní tú. Adékúnlé bó ṣe daṣọ àṣírí bà Ọlọ́run daṣọ àṣírí bà ó tún fún alówó aṣọ àṣírí Ọlọ́run dáàbò. Adékúnlé bó ti daṣọ àṣírí bò yìí Ọlọ́run daṣọ àṣírí bò kò ní sí rí o kò ní sì jẹ o. mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arákùnrin kan arákùnrin tó sọ pé nígbà tóun máa kú nígboro 50 naira lòun fílẹ̀ nígbà tárákùnrin yẹn gbọ́ 10,000 ó lanu ó ní iye ọdún tó lò lọ́gbà ẹ̀wọ̀n kí ló gbé dọ́gbà ẹ̀wọ̀n ẹnì ìṣòwájú Òkè Màpó lọ́hùn. a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu arákùnrin báwo ló ṣe ṣẹlẹ̀ gangan. ní ọdún 23/10/1993 mo wà ní Bódìjà ẹ̀wà tírẹ́sì ni mò ń tà mo wá rí ọ̀rẹ́ mi yẹn wọ́n pè ní Hamidu ó wá ní eégún agbórí àwọn fẹ́ jẹ́ pé kí n wá tẹ̀lé àwọn lọ kájọ lọ ṣayẹyẹ eégún mo wá sọ fáwọn ọmọọṣẹ́ mi mo sì lọ́mọọṣẹ́ mẹ́ta ní ṣọ́ọ̀bù mo wá ní kó bá mi dórí ṣọ́ọ̀bù mo ti lọ sí Òjé nìyẹn nígbà tá a wá dòjé wọ́n wá pé eégún kan ní eégún actor yìí náà wá jáde apàdé ní Òdì Ajé bíjà ṣe ṣẹlẹ̀ nìyẹn wàhálà ìta wà wí wá pọ̀ tó yẹ pé wọ́n ṣèyàn léṣe èèyàn bíi mẹ́ta ó kú lẹ́yìn eégún níjọ́ yẹn bẹ́ẹ̀mi náà ti sá kú lẹ́yìn eégún kí n tó délé ọlọ́pàá ti lọ gbé àǹtí mi ní Lábọ́ nígbà tí wọ́n lọ gbé àǹtí mi ní Lábọ́ mo wá dé Lábọ́ wọ́n ní wọ́n ti wá gbé ìyá Sàdíà mo ní níbo wọ́n ní Diaro police station àti Diaro police station bí wọ́n ti gbá lọ sí Mọ́kọ́lá police station nìyẹn àti Mọ́kọ́lá àwa lò oṣù mẹ́ta ní Mọ́kọ́lá police station nígbà tó wá di ọdún 14/4/1993 wọ́n wá gbé lọ sí PC yard ní Agodi nìbàdàn ìgbà tí wọ́n gbé wa lọ sí Agodi mo wà lágodi fún odidi ọdún 4 àti oṣù 8 nígbà tó di 1998 21/10/1998 wọ́n ti ní wọ́n ṣe judgement mi nìyẹn inú mi wá dùn mo wá sọ fún ìyá mi pé ẹ bá ń káṣọ wá láti ilé o nígbà tá a dé ring road èmi wọ́n ti lọ sí judgement wọ́n bá dá ẹjọ́ kú wọ́n ní mo jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn mí mo ní mi ò jẹ̀bi mo ní eégún la lọ bájà wọ́n lá lọ rọ́ọ̀bù eégún mo ní síyẹn tó máa rọ́ọ̀bù eégún ni mo ní èmi nìkan kí mo lọ àwa 6 la lọ inú àwa 6 wọ́n ti pa àwa 4 sí SARS ó kù àwa 2 ẹnì kejì òun náà kú sí ọgbà ẹ̀wọ̀n ni mo lémi nìkan náà lùkù ní àwa 6 mẹ́sì ní kí wọ́n lọ pa mí nìyẹn wọ́n ní angel of fire ni bí màmá mi ṣe gbọ́ báyìí ìyá mi sá kòláàsì láti bẹ̀ màmá mi kú bàbá náà kú ní nǹkan bíi 2015 ẹni dáàdì mi náà kú ọwọ́ kú omi nìkan wọ́n ti gbé mi lọ sí kọ̀dẹ́sẹ̀ ní Abẹ́òkúta
ìgbà tó wá dábẹ́kúta àwọn Ògùn state wọ́n máa ń pààyàn níjọ́ Monday, àwọn Ondo state wọ́n máa ń pààyàn níjọ́ Tuesday, Ìbàdàn ni wọ́n pààyàn níjọ́ Friday. Nígbà mo wá ní wọ Ọlọ́run wọ́n máa kó wá jáde mẹ́jọ àwa táwa ń bẹ̀ á lọ bí 660 tí wọ́n dájọ́ kú fún, wọ́n sì ti pè yàn bí 500 ní ìṣẹ́jú mi. àwa kó àwọn 10 nínú sẹ́ẹ̀lì, mo ní wọ Ọlọ́run ọba o èyí lọ jalè eégún ni mo tẹ̀lé, ọlọ́mọ ṣàánú mi o. Bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n pè ní Ọ̀túnba Adébáyọ̀ Aláwọ̀ Akálà ní 2008 bó ti wá já mi sí láìfà nìyẹn. Nígbà tó wá já mi sí láìfà ó ní kí n máa ṣe ẹ̀wọ̀n gbére, mo wá ní mo ní kọ̀ ìyá mi mà ti kú bàbá ti kú, ẹ̀wọ̀n gbére. Nígbà tí ìyàwó mi wá gbọ́ pé wọ́n fún mi lẹ́wọ̀n gbére, òun ọmọ kan tó jẹ́ bẹ́ẹ̀ ó wà ń bọ̀ láti Èkó, ó kó àwọn ọmọ mi sínú mọ́tò, ọmọ 3 náà ni mo bí. Bí wọ́n ṣe ń bọ̀ láti Èkó báyìí bó ṣe lásìdẹ̀tì nìyẹn. Nínú àwọn ọmọ mi àwọn méjì kú, ó wá kù ìyàwó mi nìkan, ìyàwó mi wá òun náà tún kán lẹ́sẹ̀, ó wá kù ọmọ kan ní ọwọ́ mi, ọmọ kan yẹn náà mo wá bá títí láti 1993. Ìgbà tó di 2017 Olúfúnkẹ́ ìyàwó gómìnà ìpínlẹ̀ Ògùn ó wá ṣe báyìí ní Abẹ́òkúta. Nígbà tó wá ṣe báyìí mo wá ní ìyá ẹjọ́ bá sọ fún bàbá pé àwa tá a wà lọ́gbà ẹ̀wọ̀n á ti jìyà gidi gan, kí wọ́n wá ṣàánú wa. Mo nínú ọgbà ẹ̀wọ̀n ọgbà wà tí mo ti kéwù, inú ọgbà ẹ̀wọ̀n wà tí mo ti ṣe wòlímọ̀, inú ọgbà ẹ̀wọ̀n wà tí mo ti ṣe wòlímọ̀ fọ́mọ 36 ọkùnrin 33 obìnrin 3 ni mo ṣe wòlímọ̀ fún nínú ọgbà ẹ̀wọ̀n. Mo sì fi odidi ọdún 12 ni mo fi ṣe ìmáàmù ń bẹ̀. Nígbà tó wá di 2019 bàbá wa ní ọmọ kan tí wọ́n lọ wà mí báyìí kọ́ pé ìmáàmù ni kóun fẹ́ rọ́mọ yẹn, bẹ́ẹ̀ sì ni wọ́n lọ pè mí jáde wá nìyẹn. Nígbà tí bàbá wa jáde wọ́n wá ní kí ni mo ṣe tó gbé mi débi báyìí, àmọ́légún ni mo tẹ̀lé, wọ́n ní gbòó ni mo ní 23/10/1993, wọ́n ní lọ́ọ̀yà wo ni mo lò, mo ní lọ́ọ̀yà Òbísẹ̀san, ó sì popular nìbàdàn, mo ní bàbá yẹn ti kú, mo ní mo tún lo lọ́ọ̀yà Fọlájù, wọ́n wá ní lọ́ọ̀yà wo ni mo lò lọ́wọ́ báyìí, mo ní legal aid lawyer ni mo lò, mo ní wọ́n pè ní lọ́ọ̀yà Bákàrè, ó ti wà ní Àbújá. Èmi ọmọ náà pé èmi pé sẹ́nitọ̀ ọmọ lọ́ọ̀yà tí mo lò Ìbíkúnlé Amósùn, bó ti wá ní ó ní lọ́ọ̀yà Bákàrè, ó ní sí mo sún ọmọ níbẹ̀ ni mo ti gba sẹ́ẹ̀tì nìyẹn, bó ti pe lọ́ọ̀yà Bákàrè nìyẹn. Lọ́ọ̀yà Bákàrè wá ní lóòótọ́ òun lòún sẹ́ndì wá síwájú Akálà pé àwa 6 ni pé wọ́n ti pa àwọn 4 sí SARS, pé eégún la bájà lóòótọ́, pé Akálà wá gbèrè wá sí wájú gómìnà tí wọ́n fi wálẹ̀. Bàbá wa ní kí ni mo fẹ́ báyìí, mo ní kí wọ́n ṣàánú mi ni, wọ́n láwọn òbí mi kọ́, mo ní ìyá mi ti kú bàbá ti kú, mo lọ́mọ mi náà ti kú pé èmi nìkan náà ló kù, mo ní ìrànlọ́wọ́ ni mo fẹ́ kí wọ́n ṣàánú mi. Ó ní àwọn ọ̀làgbà táwọn lè ṣe fún mi o, báyìí tí mo fẹ́ báyìí pé ọmọ Nàìjíríà ṣàánú mi ni, kò sí nǹkan kan mọ́gbà tí máa délé mo kàn bá sáré bàbá mi, sáré ìyá mi àti sáré àwọn ọmọ mi méjèèjì tí wọ́n kú, kò wá sí nǹkan kan lọ́wọ́ mi mọ́, mo kàn ṣiṣẹ́ àgbàṣe ẹni mo ń ṣe tí mo fi jẹ báyìí. kọ́mọ Nàìjíríà kí wọ́n jọ̀ nítorí Ọlọ́run, Allahu Latifi ìbàdí àìsíkúmọ́ yàtsá o, gbogbo ibi tí ọmọ yín bá dé ẹ̀ mọ̀ ọ́rà àánú gbà ni. Kó tó rí bẹ́ẹ̀ dèrò ọgbà ẹ̀wọ̀n yẹn, ṣé màmú ni ṣe kéwú gbà yẹn? Mi ò kéwú rí. Má kẹ́kọ̀ọ́ àríkọ́gbọ́n lọ́nà tó nira. Ṣùgbọ́n àwọn tọ́lọ́run bá jẹ́ ó fèsì irú ìpèníjà báyìí ó ní ohun tó fẹ́ fi wọ́n ṣe ni kí irú àwa náà lè kẹ́kọ̀ọ́, kí wọ́n lè rí pé tiẹ̀ tún sì kéré lẹ́gbẹ̀ẹ́ nìkan. Ká ní wọn lọ́bí tán lọ yẹn ni ó ṣeé ṣe kó má rí báyìí o, ṣùgbọ́n bí tó lọ náà ṣàlè bọ́ lọ́hùn lẹ́bi ni. Orí yeye ní mògùn kẹ́kọ̀ọ́ lára ọkùnrin yìí. Kí lorúkọ yín? Abíọ́dún Abbas owó ní kókó. Wọ́n wá lo ọdún mélòó lọ́gbà ẹ̀wọ̀n? 29 years àtoṣù 8. 29 years àtoṣù 8. Wọ́n ṣe wòlímọ̀ fọ́mọ 36. Ọmọ 36 lọ́gbà ẹ̀wọ̀n. Ìwé wòlímọ̀ wọn rèé o tán gbà lọ́gbà ẹ̀wọ̀n. Ọlọ́run ò ní jẹ́ kírú ẹ ṣẹlẹ̀ sí wọ, kò ní ṣẹlẹ̀ sọ́mọ ẹ. Ìwé tí president fi release mi lélẹ̀. President wo? Buhari. Ìwé tí Buhari fi release wọn rèé. Abẹ́òkúta ni wọ́n ti ṣẹ̀wọ̀n àbí? Àwọn sátífíkẹ́ẹ̀tì kan wà téèyàn fi ń wọ̀nyàn tí kì í dùn mọ́yàn nú, lára ẹ̀ ní sátífíkẹ́ẹ̀tì yìí o. Ṣé tán bá fẹ́ gbọ̀n síṣẹ́ ń sìn wọ́n á mú sátífíkẹ́ẹ̀tì débẹ̀ pé ìtàn fi mílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n rèé. Irú ẹ̀ ò ní tọ́ sí ẹ, kò dẹ̀ ní tọ́ sọ́mọ ẹ. Lára àárọ̀ àwọn sátífíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni sátífíkẹ́ẹ̀tì ikú. Ohun tó mú kéèyàn lọ gba sátífíkẹ́ẹ̀tì ikú ọmọ ò ní jẹ́ tiẹ̀. Kí lẹ wá fẹ́ ṣe? Iṣẹ́ tí mo ń ṣe tẹ́lẹ̀ ìwà àtìrẹ́sì náà mo ń tà. Ṣé tútù àbí sísè? Tútù ni mo ń tà. Níbo lẹ̀ ń gbé ń sìn? Ayétòrò ni mo ti wá bíbá yìí nísìn. Ayétòrò bò? Níwájú Mùsùlùmù nìbàdàn. Ṣayétòrò tún wà nìbàdàn? Bẹ́ẹ̀ ni sọ. Bẹ́ẹ̀ ni. Ó dáa, ṣe fẹ́ máa ta rẹsì ní báyìí? Bẹ́ẹ̀ mo fẹ́ máa ta rẹsì. Ẹ̀yin ọmọ Ìbàdàn tẹ́ ń wò mí káàkiri àgbáyé, ẹ jẹ́ kán sọ tẹlifóònù nọ́mbà wọn. Mo mọ̀ páwọn èèyàn á ràn yín lọ́wọ́. Ṣé ẹ ti lákàn nọ́mbà báyìí? Bẹ́ẹ̀ ni sà. Ó dáa, ṣe rí ohun tá a máa ṣe rèé.
gbogbo ẹ̀yin aláàánú, ẹ̀yin tẹ́ wà ńbàdàn, ẹ̀yin tẹ́ wà káàkiri, ẹ̀yin tẹ́ wà káàkiri àgbáyé, ẹ gbọ́ tẹlifóònù nọ́mbà wọn, ẹ gbọ́ àkáǹtì nọ́mbà wọn. Tó bá máa tó bí ọ̀sẹ̀ mélòó kan níbi tọ́rọ̀ bá dé, ṣùgbọ́n mi á fún yín ní 10,000 sìn, ẹ fi yẹn ṣòwò ọkọ̀ padà. Ṣé bẹ́ẹ̀ láṣọ tó pọ̀? Wọ́n fún yín ni. Mo fún yín láṣọ yìí lórúkọ ọkùnrin kan tó ń jẹ́ Adékúnlé. Kó má rogun àkóbá, kó má rogun àdábá. Lórúkọ ọkùnrin yẹn náà láti máa fún yín ní 10,000. Adékúnlé ẹ̀rìn wà láò gbogbo ìlú ìbí tá a wá wà ẹ wà kórè kó wálé gbogbo ibi táwọn ọmọ yín bá ti dé wọ́n máa rà àánú gbà ni ọlọ́run wọlá gbólé wà wá wọlá kùnì sí ìkọ́dé agbára ọjọ́ òní ká yín kò ní kọ́ mọ́ yín. Ọkùnrin kan tó tún wá ṣàtọ́nà bí mo ṣe wá sí Ìbàdàn, ọkùnrin kan tọ́lọ́run mọ̀ báwọn ṣe máa ń sọ̀pọ́ọ̀tì mi gbogbo ìgbà ni. Ṣé rí lórúkọ ọkùnrin tọ́lọ́run mọ̀ yẹn, màá tún fún yín ní 20,000. Ẹ gbàdúrà fọkùnrin tọ́lọ́run mọ̀ yẹn. Ọ̀gá wa láti ilé ìbò ọkùnrin tọ́lọ́run mọ̀ láti ilé ìbò tẹ bá ṣe alátọ̀sọ̀ wá bí báyìí gbogbo ibi tọ́mọ yín bá dé ẹ máa rà àánú gbà ni o ọlọ́run wọlá gbóló aláwò láti fi ìbàdí yà ìsúkúmọ́ yà sáà ilé ayọ̀ tẹ́ ẹ̀ fọkàn sí ọlọ́run máa ṣe fún yín. Lórúkọ ọkùnrin tọ́lọ́run mọ̀ rèé 20,000. Ṣé rí àǹtí mi kan wà ó ń jẹ́ Bùkọ́lá Balógun, ọ̀la lọ́jọ́ ìbí ọmọ wọn, a máa jáde kọ́lọ́run dẹ̀mí wá sí. Lórúkọ àǹtí Bùkọ́lá Balógun yẹn náà màá fún yín ní 10,000. Désiré Fọláṣẹwà. Désiré Fọláṣẹwà Ìdòwú ọ̀dà ọjọ́ ìbí yín ọ̀pọ̀lọpọ̀ ọdún ọmọ Bùkọ́lá Balógun ọ̀pọ̀lọpọ̀ ọdún ọlọ́run ajẹ́kẹ́ sí láyé ẹ̀ẹ́dẹ́ bàárì Désiré Fọláṣẹwà Ìdòwú ẹ̀ẹ́dẹ́ bàárì tí ó kò bá yín ẹ̀ẹ́nì bàárì láàrin ẹgbẹ́ yín ìràwọ̀ yóò wà ní wálẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọdún ọjọ́ ìbí igba ọdún kan ló máa ṣe irukẹlẹ̀ ọmọ adabẹ́rẹ́ ọdún láti tóbi ọlọ́run ọba gbogbo ibi tí wọ́n bá ti dé àbú ọlọ́run ìṣọ́ ọlọ́run ọba ọlọ́run ní ká kó lórí rẹ̀. Ọ̀la gangan ni main day 10,000 rèé. Ẹ jẹ́ kí a wá gbọ́ tẹlifóònù nọ́mbà wọn àti àkáǹtì nọ́mbà wọn fún gbogbo ìrànlọ́wọ́ tá a bá fẹ́ ṣe. Àkáǹtì nọ́mbà mi 31 56 38 44 06 First Bank Abiodun Abbas owó ní kókó 31 56 38 44 06 First Bank Abiodun Abbas owó ní kókó nọ́mbà mi lélẹ́yìí 090 78 34 73 79. A ti bẹ̀rẹ̀ láti ààfin ọba àkọ́kọ́ Olúbàdàn àkọ́kọ́ ká tó wá sí Màkó. Arákùnrin tó ṣàtọ́nà bá ṣe wá síbí lónìí torí ìrìn àjò láti Abẹ́òkúta wá sí Ìbàdàn pẹ̀lú ń tẹ́pọ̀ ń sọ ìkékeré kọ́ pẹ̀lú àwọn òṣìṣẹ́ tajọ́ rìn tó jẹ́ bẹ́rù ilé yìí la wá fèsì ní rógun ẹ̀wọ̀n. Adékúnlé náà tó tún wá fowó ránṣẹ́ bí ká bá wọn fáwọn èèyàn àti ṣé àti bẹ́ẹ̀ gbẹ́n gbogbo ibi tó ti ń fẹ́ kọ́lọ́run dá sí adá sí. Kọ́lá Balógun ti máa ń ṣe tipẹ́tipẹ́ kò ní sú ẹ kò ní rẹ̀. Àǹtí mi kan láti Austria ìyá àdínní ètò yìí Alájà Sekinat la wà dórí sista Lọlá oní fíríjì tó ń tutù. Ìyá Ọmọ́táyọ̀ ìyá àbèjì Ọmọ́táyọ̀ ìyá àbẹ́ta obìnrin kan tọ́lọ́run mọ̀ gbogbo ẹ̀yin aláàánú káàkiri àgbáyé Alhaji Bashiru Adébáyọ̀ láti Manchester àwọn tí Ìwó-Ròdù Ìbàdàn níbi tí múlà ti jàmàlà tó ń jẹ́wédú sáyà níbi tí Súnkànmí ti jàmàlà tán tó tún béèrè ògúfe Alhaji Bashiru Adébáyọ̀ ọkọ Alájà Tẹ́níọlá ní Manchester ará Ìbàdàn ni wọ́n ò ní fòkú iná ṣẹ́ sílé gbogbo ẹ̀yin tẹ́ ń dá sétò yìí káàkiri àgbáyé Màpó ni mo wá lónìí kò sí gómìnà tó fẹ́ jẹ nípínlẹ̀ Ọ̀yọ́ tí ò ní débí kò sónítọ̀hún kí Ọlọ́run wọlá gbogbo àwọn tó ti gbàdúrà wọn bí gbogbo ẹ̀yin tẹ́ ń dá sétò Katsina tí ṣúgà àdúrà yín á gbà kí Ọlọ́run gbàdúrà yín bó bá ti ń gbé ọ̀rọ̀ yín síbi tó dáa kó ṣe tèmi náà kó má ṣe mí lágbowó kà lásán má ṣe mí lẹ́yìn tó kàn ń fowó rán lásán jẹ́ káyé gbádùn mi màmá jẹ́ káyé gbádùn mi kémi náà gbádùn ayé ó yá àwọn ọjọ́ tó ń pààyàn yẹn ẹ tún sọ fún mi. Ní ìjọ Monday
ni wọ́n máa ń pààyàn ní Ogun State ní àárọ̀ Fire Square wọ́n á pa ní Galo tó yẹ pé Angi ni wọ́n á pa ní Gayo tó yẹ pé Fire Square ni wọ́n á pa ní Stadium tó bá dijọ́ Wednesday Ọ̀ṣun State ló dijọ́ Wednesday tí wọ́n máa ń pààyàn Angi ni tó yẹ pé Fire Square ni wọ́n á lọ pa nílùú bàbá yẹn wọ́n sì lọ pa ìlú tí yẹn bá ti dára wọ́n ti pààyàn tó bá dijọ́ Thursday Èkìtì ló dijọ́ Thursday torí pé tó bá ti dájọ́ kú fún yàn Ìbàdàn níbi tí kò ní kọ̀ dẹ́sẹ̀ Ondo òní Èkìtì òní Ọ̀ṣun òní lẹ́yìn Abẹ́òkúta ẹni Gálò wà gbogbo ẹni tó bá ti kọ̀ndẹ́mù stéètì márùn-ún wá gbé lọ sí Abẹ́òkúta tó bá dijọ́ Friday ẹni tó bá dájọ́ kú fún tó bá fẹ́ pa bóyá Angian Fire Square wọ́n ti gbé mọ́tò dé níjọ́ Friday tó yẹ pé Ìbàdàn ló níjọ́ Friday 10 11 ni wọ́n ti máa kó wa nìyẹn inú àwa 30 tá a bá wà ní sẹ́ẹ̀lì alimọ́jú 3 lọ́mọ láàrin ọ̀sẹ̀ kan alimọ́jú 2 lọ́mọ láàrin ọ̀sẹ̀ kan ẹlòmíì ọmọ yàgbé ara ẹlòmíì ó sì máa tù ara ibi tá à ń sùn sí ibẹ̀ náà là ń yàgbẹ́ sí ibẹ̀ náà là ń tọ̀ sí abẹ́lẹ̀ mo lò odidi ọdún 15 fojú kan òru àtòṣùpá nílé ikú tí mo wà ibẹ̀ náà mo sì ti ká àrùkọ àrùn tọ́lọ̀ fún mi mọ̀ bí mo sì ti wá jáde báyìí tí mo jáde síta wà ní nǹkan méjì tí mo fẹ́ ṣe náà àrùkọ àrùn náà mo ti ń mọ́lẹ̀jì bí mo ṣe jáde mo tún máa ń ṣiṣẹ́ àgbà tí mo máa bá wọn yẹn rúkọ mo máa dáko káàkiri mo lè gba ilẹ̀ éka kan àwa méjì mo fẹ́ máa tajà níbẹ̀ kí wọ́n ṣàánú mi gbogbo ẹ̀ tí a bá gbọ́ mi ní gbogbo ẹ̀wọ̀n o ọmọ yóò ní dáná o wọn ò ní kó bá yé o iṣẹ́ kékeré owó ńlá o ọlá títóbi ọlọ́run láìláìlá ńlá o kọ́mọ Nàìjíríà ṣàánú mi òyìn lọ́wọ́ lèmi nídìí o ẹjọ́ torí ọlọ́ 29 years àti oṣù 8 ni mo lò nílé ikú 29 years àti oṣù 8 ni mo lò kọ́lọ́run ṣàánú òyìn kọ́lọ́run dúró tì yín o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.